islah ma yajri al-ana fi biladi Yoruba khasatan ẹ̀yin yẹn wa ń gba pé kò sásìkò ẹ jẹ́ á bẹ̀rẹ̀ àtúnṣe tí wọ́n ń pè wá sí pẹ̀lú kákọ́kọ́ request fún sẹ́ríà ọ̀nbẹ́nu constitution wa ọ̀nbẹ́nu òfin wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a béèrè ni tá a bá ní sẹ́ríà court a lè máa gbé àwọn sọkúsọ gan lọ sẹ́ríà court wa fúnra wa. bákan náà ìgbésẹ̀ kejì ká organize ìjókòó tí wọ́n bá máa ṣàtúnṣe àwọn nǹkan yìí sẹ́rí ìjókòó á náwó sí á sì gbogbo ètò tá a bá gbé ìjókòó ìkalẹ̀ òun náà lè máa gbé wọn lọ ilé ẹjọ́ sẹ́ríà kódà ó lè gbé wọn lọ ilé ẹjọ́ mi náà láti máa ń sọ ìsọkúsọ tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn tá a bá stop ẹ̀ àwọn èèyàn gbádùn lẹ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìsọkúsọ tí ń lọ yìí fi kún ààrẹ wọn ni wọn ò sì lè stop wọn máa pọ̀ sí ni àyàfi kárí ọ̀nà kan tó lágbára láti stop ẹ̀ ọ̀nà tẹ́mi rí bá lè fi stop ẹ̀ ní pé kò sí ìṣẹ̀lẹ̀ akọ̀ tó sì wà tí ẹ̀yin bàbá wa ìbá lè champion rẹ̀ tẹ́ pé gbogbo wa tá a gbé gbèsè lè lórí tá a ní láwọn ìlú kan bó sì ìlú kan láti ní a lè máa gbé wọn lọ ọbẹ̀ àmọ́ a gbọ́dọ̀ ní ìgbìmọ̀ kan tẹ́yìn bàbá owó tó kójọ tí ó jẹ́ ìgbìmọ̀ tó kọ́ fagbó lẹ Yorùbá. láàrin èmi àti àwọn tó ń pè fún òfin sharia nílẹ̀ Yorùbá tí wọ́n yé wọn Olúwo ti jáde ó ti sọ̀rọ̀ pé no going back lórí ọ̀rọ̀ òfin sharia yìí ni ó ní kódà kí gbogbo ọmọ Yorùbá tó kù má gbà ó ní àwọn níwò àwọn máa gbé sharia court sílẹ̀ níwò oyè yín Grand Mufti wo náà nǹkan tó náà sọ nìyẹn sódà pé àwọn Ìwó gangan ni sharia yìí ká lára jù ṣùgbọ́n tí ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ tí Grand Mufti wọ́n sọ yìí ó sọ̀rọ̀ kan ó ní àwọn tó bá sọ̀rọ̀ kú sọ sí ẹ̀sìn wọn pé àwọn tẹ̀lé gbé wọn lọ sí ilé ẹjọ́ sharia ó mì pé tájẹ́ẹ̀tì wọn ni pé láti máa fi bá àwọn kan jà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wọ́n fẹ́ bèrè kwẹ́sọ̀ kan tẹ́ ẹ̀ bá sọ pé tó pé àwọn kan sọ̀rọ̀ kú sọ ẹ̀ lè máa gbé wọn lọ sí ilé ẹjọ́ sharia tẹ́yìn náà bá wá sọ̀rọ̀ kú sọ pẹ̀lú sí àwọn míì nǹkan ilé ẹjọ́ làwọn fẹ́ gbé yín lọ fún àpẹẹrẹ ńsìn láti ilẹ̀ làwọn ti máa ń gbọ́ orin yìí ní ọ̀rọ̀ kìrìsìtẹ́nì pé orí kìíní kan burú orí kìíní kan gbàjẹ́ àtẹlẹ́bọ̀ lóògùn orí kìíní kan ṣe kìíní kan bó wá dáadé mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìsọjí láti máa ń gbàdúrà tako àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ara bẹ́ẹ̀ pé à ń sọ̀rọ̀ tako wọn nìyẹn àbí kódà ní àwọn ìránṣẹ́ Ọlọ́run mi tán bá ń wàásù wọ́n máa wàásù pé ẹ jáwọ́ nínú ogun ẹ̀yin lọlé babaláwo mọ́ ẹ̀yin lọlé oníṣègùn mọ́ ẹ̀yin gbẹ́bọ mọ́ ẹ̀yin lọlé adánsẹ́ mọ́ síbi à ń takò wọ́n nìyẹn àbí now tí àwọn mùsùlùmí wá sọ pé torí pé àwọn kan wá ń takò àwọn pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ẹrú ẹ̀sìn tí ó pè fún àlàáfíà ni ẹ̀sìn tó fẹ́ràn ìtàjẹ̀sílẹ̀ ni ẹ̀sìn tó fẹ́ràn kí ìlú máa dàrú ni pé gbàkà táwọn yẹn náà ń sọ kùbákùbí ọ̀rọ̀ sí wọn táwọn mùsùlùmí wá sọ pé torí bẹ́ẹ̀ àwọn fẹ́ gbé àwọn ènìyàn lọ ilé ẹjọ́ sharia what of irú àwọn tó ń bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn ilé ẹjọ́ làwọn fẹ́ gbé wọn lọ tàbí àwọn mùsùlùmí tí wọ́n ń bú àwọn kìrìsìtẹ́nì ẹmọjọ́ tí Jamiu àti kejì ẹ̀ Jamiu Adépọ̀jù àbí Adégún Adélórúkọ ẹ̀ tá ti ń bú àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tá ní Jésù jalè tá ń bú kìrìsìtẹ́nì gidi tá ń bú ẹnu àtẹ́lu Bíbélì ilé ẹjọ́ wo ni àwọn kìrìsìtẹ́nì fẹ́ gbé wọn lọ. so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí kan ẹ má mọ tara yín nìkan ẹ gba àlàáfíà láàyè ẹ má mọ̀ sí bẹ́ẹ̀ ni pé ẹ̀yin nìkan lẹ̀ ń gbé àwùjọ ẹ má mọ̀ sí bẹ́ẹ̀ pé ẹ̀yin nìkan lẹ̀ ń gbé àwọ̀ mo sọ̀rọ̀ kan nínú fídíò mi pé sẹ́rí àtijọ́ ni a ti máa ń sọ wípé Jésù ní tẹ́ bá gbé ẹ lọ etí ọ̀tún kọ tòsì sí àtijọ́ nìyẹn àtijọ́ làwọn bàbá wa ti máa ń sọ táwa dẹ̀ máa ń lísìn sí sẹ́rí ayé ìsìn tó bá gbá mi ní etí ọ̀tún ẹyọ kan ló gbá o mo fẹ́ lọ́wọ́ àṣẹlẹ́rìn máa da ìkúkù bọ́ ẹni ni mentality tó wà lórí àwa Christianity tó ní ìsìn tó wà láyé ìsìn kò sí àyè gbá mi létí ọ̀nà kí n kọ́ tó lè ṣe ẹ mọ́ kò sí àyè pé ìwọ kan torí pé òun sí ẹ̀sìn kan wà á máa fi ẹ̀sìn ní mi lára màá wá káwọ́ gbéra kò sí irú ẹ̀ mọ́ o tó bá gbá mi létí ọ̀tún máa dà kúkú bọ́ ẹ ní nǹkan tó wà ní ẹ̀sìn so kẹ́ ẹ yá ọ̀rọ̀ wò lórí ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé so tí ẹ bá wá pè fún àlàáfíà ṣé ẹ máa lè lọ mọ́ṣáláṣí ṣé ẹ máa lè kírun ṣáwa náà ṣáwa lè lọ church ṣáà lè ṣèṣọ́jí ṣáwọn oníṣẹ̀ṣẹ̀ náà ṣé wọ́n lè sọdún ìbílẹ̀ wọn so kẹ́ni mọ̀ pé gbogbo wa ni kí ni máa jọ ṣe àkóbá fún
ilẹ̀ Yorùbá yàtọ̀ fún Lárúbáwá nísìnyí ẹ wo àpéjọ tí wọ́n ṣe ń sìn wọ́n kọ́ àwọn ará Saudi lójú òkú yẹn o àbí ará Saudi lójú òkú yẹn nígbà tí ẹ bá gba owó àwọn èèyàn ń pò fún yín pé kẹ́ lọ máa ṣe ìtànkálẹ̀ ẹ̀sìn àwọn lórílẹ̀‐èdè yín ẹ wá dé ibẹ̀ ẹ wá máa ṣe bálabàla torí owó tẹ́ ẹ gbà ẹ máa dà lúrú kì í ṣe gbogbo mùsùlùmí o àwọn mùsùlùmí alágbàá kan wà táwọn kan ti ta ko kíní o mo ní bàbá mi kan from Lagos State tó ní ká má gbórí burúkú yẹn wá sí Lagos State o pé ká má gbéra dára yẹn wá sí Lagos State ṣé ń gbọ́ mi mo dẹ̀ believe pé Ondo State Ekiti State náà ní gba jágbàjàgbà yẹn láàyè pé kẹ́nìkan máa fi ẹ̀sìn dàlúrú yẹn no we won't tolerate that we need peace we want peace in our society ṣe pé kẹ́ ẹ gba owó kan tán lọ́wọ́ Saudi kẹ́ ẹ wá máa ṣe bálabàla kẹ́ ẹ máa dàlúrú kẹ́ ẹ máa fẹ̀sìn dàlúrú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dẹ̀ nínú yín ò mọ̀ ẹni tó máa ń sin Ọlọ́run tó máa pè fún wàhálà ni tí Ọlọ́run ló rán yín ni ẹ̀ ń ṣiṣẹ́ owó ni kì í ṣe iṣẹ́ Ọlọ́run kọ́ lẹ̀ ń ṣe so àfẹ́ òfin ṣàríà nílẹ̀ Yorùbá o ẹ̀ tó wá fẹ́ ṣe ṣàríà kìíní ẹ̀ kó kọjú sí Saudi Arabia ẹ̀ lọ́ máa ṣe ní Saudi níbi tí ó jẹ́ pé 99% wọn mùsùlùmí ni wọ́n bọ̀ nílẹ̀ Yorùbá a ò fẹ́ o mo tẹ̀ wo fídíò kan tí kí lórúkọ ẹ̀ tí ń sọ̀rọ̀ kan Grand Mufti wọn tó ń sọ pé àwọn làwọn pọ̀ jù nílẹ̀ Yorùbá ẹ pọ̀ jù by name ni pé ẹ pọ̀ jù lẹ́yìn lẹ́ máa ń bímọ jù mùsùlùmí ló máa ń bímọ jù táwọn ará ẹni tẹ́ contribute sí poverty gan ní Nàìjíríà nìyẹn ẹ kàn máa bímọ yẹn ni ẹ ní ronú kan tẹ́ máa fi bọ́ ẹ̀yin máa yí ọmọ ni ó ní fi sọ pé ẹ pọ̀ jù ṣùgbọ́n mọ́sọ̀ àwọn tẹ́ bíùn náà tẹ́ ní ẹ̀yin lẹ pọ̀ jù yìí tẹ́ bá dé gbogbo revivals nísìn àwọn Síkírà Mọ̀dínátù Sídíkàtì Sẹ̀rífàtì náà lè máa bá ń bẹ̀ àwọn náà ló wà ń bẹ̀ gbogbo wọn ti sá kúrò tán torí kíni torí ẹ gbà láfíà láàyè ẹ fi ẹ̀sìn yẹn ẹ fi pèpè fún àlàáfíà bí kákà máa fi dàlúrú ni kì í ṣe gbogbo mùsùlùmí ò mọ̀ sí ń sọ̀rọ̀ bọ́tì àwọn mùsùlùmí dáadáa yẹn wọ́n fọwọ́ lẹ́rán ẹ̀rù yín bà wọ́n torí ẹ ti ń àtáàkì wọn náà torí pé àwọn yẹn sọ fún yín pé kẹ́ máa ṣe sùúrù ẹ mọ̀ kan tí wọ́n fojú bàbá fún Akíngba Gold rẹ̀ tẹ́jú mẹ́ta yìí báyìí lórí mítìn ìpè fún àlàáfíà tí wọ́n lọ sí nìbàdàn tí wọ́n ní pé ẹ̀sìn mùsùlùmí ò sọ wípé káwọn jókòó pẹ̀lú ẹlẹ́sìn mi just imagine that Ọlọ́run ní kẹ́ jókòó pẹ̀lú ẹlẹ́sìn mi èyàn ẹbí tí Ọlọ́run fẹ́ kẹ́ jókòó pẹ̀lú ẹ̀ sọ́lọ́run ló sọ yẹn fún yín ni so gbogbo churches ń sìn gbogbo àwọn tó dominate bẹ̀ gbogbo àwọn ọmọ yín tẹ́ ẹ sọ pé ìlẹ̀ pọ̀jù yẹn ti padà di kìrìsìtẹ́nì tán torí wọ́n rí wípé ìyàtọ̀ wà ìyàtọ̀ ò lè rí pásítọ̀ tó máa gun orí ìgbàsó tó máa sọ̀rọ̀ lórí pípa ẹ̀yìn náà ni mo wo fídíò mọ́fìtì yẹn ní last week sọ pé ẹbẹ bá rò pé pa wá àwa náà pa yín just imagine that àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gan mi rò pé mi ti di babaláwo tó wá sórí social media tó wá ń sọ̀rọ̀ pípa so ilẹ̀ Yorùbá ò kì í ṣe orílẹ̀-èdè Saudi Arabia ẹni tó wá fẹ́ ṣe sharia kó kọrí sí Saudi ẹ̀kọ́ kọrí sí north ilẹ̀ Yorùbá yàtọ̀ sí jagbajagba yẹn so Olúwo ń tiẹ̀ ó ń ṣiṣẹ́ táwọn àna ẹran ni ṣe pé ọmọ Fúlàní ni ìyàwó ẹ̀ so ó ń ṣiṣẹ́ àwọn àna ẹ̀ ń tiẹ̀ ni ṣùgbọ́n àtúní fẹ́ second Àfọ̀njá ilẹ̀ Yorùbá again so gbogbo ọmọ Yorùbá gidi alálùbáríkà tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ mọ̀ wípé àlàáfíà lẹ́yìn fi gbé àwùjọ ẹjọ́ ẹ bá wa wọ́n àwọn èèyàn yín ká má domi àlàáfíà lẹ́ Yorùbá rú o because tí Yorùbá tòrò kò sí èèyàn tó máa lè ṣe ẹ̀sìn nínú gbogbo wa o kò sí èèyàn tó máa lè ṣe ẹ̀sìn nínú gbogbo wa Adéọmọ Adé ló ń sọ̀rọ̀ ire ó dàbọ̀.